Amr bin Aasi ẹ gbọ́ àti Abu Musa al-Ash'ari tó yá sí pé òun ni ó tutù òun náà ṣe ń wá kankan onítàn máa sí nkankan òun pẹ̀lú Amr bin Aasi wá pàdé ní kọ̀rọ̀ kan tó pàdé gbangba. ala kulli min aliyin wa Muawiya ma. nǹkan tá a ṣe ni pé Abu Musa al-Ash'ari òun Amr bin Aasi òun ó yọ Muawiya o tóun wá aṣojú ọ̀gá àwọn ìwọ náà yọ ọ̀gá rẹ̀ tọ̀hún dedewure lòun náà bá kó sí ní bọ́tà Amr bin Aasi dáhíà àwọn tó ń pè ní dáhíà làwọn eléte àwọn tí wọ́n láwọn gbọ́nú gbọ́n lóde bọ́tà Amr.